Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o. Ó ga jù. Nọ́mbà ní for the first time. Elizabeth tó jẹ́ pé kò lè wo Naomi lójú lẹ́ẹ̀kan débi pé ó fẹ́ wò ó lẹ́ẹ̀mejì. Tó jẹ́ pé kòríkòsùn ni wọ́n. Bẹ́ẹ̀ ni o, kì í máa ṣe kékeré. Wọ́n ní kòríkòsùn ni wọ́n o sí gbogbo àwọn. Kò sí bọ́n ṣe lè kọ́ Elizabeth sí Naomi tó máa gbà fún wọn. Ṣùgbọ́n nísìnyí, adìyẹ ti ń jẹ̀ fún ara wọn o. Ó lágbára o. Kí ló dé wá ṣẹlẹ̀? Wọ́n ní ṣe ni for the first time ṣe ni Elizabeth ó yájú sí Queen Naomi tí ò ṣẹlẹ̀ rí láì ṣàfiṣe láì ṣe èdè. Ṣé àwọn pé kò kúkú sí nǹkan tí ò kí wà lọ́wọ́ àwọn orogún àwọn orogún ni wọ́n o. Wọ́n tún ti dọ́dọ̀ Elizabeth o pé kí Elizabeth wọ́n lè tún lọ ti fi ṣe Elizabeth pé kó yájú sí Naomi torí kò sí nǹkan tí ò sí lọ́wọ́ wọn. Nọ́mbà ní ìṣe ni kábíyèsí pé Elizabeth láti ṣe nǹkan tó fa gbogbo rògbòdìyàn gbọ́mi sí omi ò tó. Tí Elizabeth tó gbójúgbóyà tó lọ rí Naomi fìn. Ìtumọ̀. Wọ́n bá ní ó pe Elizabeth yẹn kábíyèsí pé àwọn jọ ń lọ sí conference kan pé àwọn jọ fẹ́ lọ. Naomi ò ṣáà lè sọ fún kábíyèsí pé kó má mú Elizabeth dání. Wọ́n ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pé Elizabeth wọ́n pè lẹ́ẹ̀kínní wọ́n pè lẹ́ẹ̀kejì kò sí láàfin. Ó dàbí pé wọ́n ti promise pé kíní yìí àwọn jọ fẹ́ lọ ní ẹ̀. Àmọ́ ibi tí ìyẹn wà bóyá wà lÉkòó bóyá ó ń bọ̀ láti Scotland. Wọ́n nígbà tó dẹ̀ wá yá pé kábíyèsí retí time ti tó láti lọ. Wọ́n ní kábíyèsí pé Elizabeth tó ẹ̀mẹ́ta pé Elizabeth ò gbé call. Àbọ̀mọ yìí ò ní wá mọ̀ ni àbí kò ní ṣe. Kò pè wọ́n kò dẹ̀ gbé call. Wọ́n tún pé kò gbé. Kábíyèsí ní irú kí wá lè lé báwo la ṣe fẹ́ ṣe lè sí. Ó yá Naomi múra kó kó mi lẹ́sẹ̀ lọ kájọ lọ. Ní Naomi wá sọ wípé gẹ́gẹ́ bá ṣe gbọ́. Naomi ní àìjẹ́ ká kúkú dúró dè ṣẹ́bẹ́ ti sọ pé ẹjọ́ fẹ́ lọ. Dúró dè kì í ṣàṣe mi mo fẹ́ bẹ̀rẹ̀ tó wá sí tèmi àti ẹ bá lọ. Tí Elizabeth bá dẹ̀ dé ńkọ́ kò ní dà pé jẹ́ ká tẹ̀sẹ̀ dúró dè kábíyèsí ní. Òun ti pẹ́ tọ́sẹ̀ yẹ kó tiẹ̀ gbé call gbogbo bá ṣe ń pè ìbátúdà. Kò gbé call kò dẹ̀ pè. Báwo la ṣe fẹ́ ní assurance pé bóyá ó máa wá. Wọ́n ní bí Naomi dẹ̀ ṣe múra nìyẹn. Ó di lẹ́lẹ́lẹ́ wọn méjèèjì ṣáà débẹ̀. Wọ́n ní bọ́n ṣe débẹ̀ báyìí tó ti fẹ́ wọ inú conference ní fóònù Elizabeth ríǹgì. Kábíyèsí fóònù Elizabeth máa ríǹgì pé ó yẹ pé kò dá lóhùn gbà. Ó dàbí pé kábíyèsí fún Naomi ní nọ́mbà fóònù ẹ̀ pé kó bá mú dání. So Naomi ló wá receive call yẹn. Kábíyèsí ó ti ń bọ̀ kíní kan tó dìlé o tó ṣe kíní. Ní Naomi wá sọ pé a ti kúrò nílé a ti fẹ́ dé a ti débẹ̀ tán bẹ́ẹ̀ tí wàá kúkú join wa kúkú máa bọ̀. Ibẹ̀ kúkú jìnnà wàá kúkú join wa ká kúkú jọ pé méjì tá máa wà bẹ́ẹ̀. Wọ́n ní ṣe ni wọ́n ní pẹ́rẹ́ ti gé Elizabeth dáhùn. Ó rí pé ìwọ Naomi yóò rí pé ìkà ni ẹ́. Lóòótọ́ wọ́n ṣe ń pè ẹ́ gan ló jẹ́. Ó dẹ̀ mọ̀ pé èmi àti kábíyèsí la promise ká fẹ́ jáde. Ṣé ìwọ náà ní kó tẹ̀lé? Ó dẹ̀ wá gbà ṣe mi ṣe. Ó dẹ̀ wá jẹ́ kí wá tẹ̀lé kábíyèsí. Ṣé ìwọ ni tí kábíyèsí lè fi fẹ́ lè tọ́lẹ̀? Ìkà ni ẹ̀. Wọ́n sọ pé àjẹ́ ni ẹ̀. Wọ́n sọ pé kí ni abájọ táwọn olórí tó kù ń bẹ ẹ jà. Àṣé bó ṣe rí lélẹ̀ aṣọ ọ̀dàlẹ̀ ni ẹ́. Àṣé kíní kan ni wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní ka ìbú sí Naomi lára. Wọ́n ní ṣe ni Naomi wá perplex. Ló wá ní kábíyèsí ẹ gbọ́ nǹkan tí mo gbọ́. Kábíyèsí ni kí ó ní ṣe ebú mà ní Elizabeth máa ń bú mi látẹ̀kọ̀.
wọ́n ní bí Naomi ṣe wá fi sí loud speaker tó ṣe ń gbọ́, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ka ibú sí Naomi lára ni. Nítumọ̀ eléyìí wọ́n ní ṣe ni Naomi wá sọ pé kò rí bó ṣe ń sọ yìí, kí ló dé tó yìí, a ní kó máa bọ̀ ká kúkú jọ wà ń bẹ̀, wọ́n ti dúró dì ẹ́, kábíyèsí dẹ̀ ní kí n múra, ó ti ní kọ́ dúró dì ẹ́ bẹ́ẹ̀ sì gbàdá rẹ̀ ti pé méjì kúkú máa bọ̀, kó tó jà kó tó kínní. Ó ní kí Naomi gbẹ́nu sọ́hùn ìkà ní Naomi, wọ́n ní ó tún bẹ̀rẹ̀ ebú yẹn. Ọ̀rọ̀ yìí ni àbí mi, ọ̀rọ̀ tó jẹ́ pé kàn méjèèjì kan ya sọ látọyé pọ̀, kò tó nǹkan tí àwọn méjèèjì máa fi jà, àfìgbà tí Elizabeth tó mú Naomi bù. Wọ́n ní ṣe ni Naomi wá ní àbí túmọ̀ ilé àbí kílè lè pé ṣe lé ìwà jẹ́ lásán ni, kò sí nǹkan táwọn ará àbí ò lè dá lára. Wọ́n tún ti fẹ́ kó sí àárín àwọn méjèèjì. Elizabeth tó jẹ́ pé kò ń wojú Naomi lẹ́ẹ̀mejì. Elizabeth tó jẹ́ pé ní gbogbo ògbà sí Naomi. Ẹ̀sẹ̀ Elizabeth bá ní ìṣòro, Naomi ló ní ìṣòro yẹn. Wọ́n ní gbogbo ìgbà tó fi lóyún, tóyún fi ya, Naomi ló wà lórí pẹ̀lú ìkíní, ló ń bá ṣe gbogbo àjò. Kò sí àjò tí Naomi ò ṣe fún Elizabeth. Nítorí pé kábíyèsí ti dúró de. Tí ò bá jẹ́ kábíyèsí, ó ti sọ fún kábíyèsí pé kó dúró de Elizabeth o. Òun ò fẹ́ o. Kábíyèsí nígbà táàdé rí nǹkan, ṣé kóun nìkan wà ní? Pé torí ẹ̀ ni ó ṣe ní kí òun lọ. Wọ́n ní Elizabeth máa lọ bá wọn bẹ̀kẹ́. Wọ́n ní kì í ṣe kékeré. Elizabeth ò tiẹ̀ sọ pé wọ́n ní èébú nìkan ló bẹ̀rẹ̀ sí ní bú Naomi. Wọ́n ní ṣe ni Naomi kan perplex pàbí irú wàhálà wo lélẹ̀. Kí ni kábíyèsí mo sọ fún yín pé mi ò lọ. Kí ni gbogbo eléyìí? Wọ́n ní kábíyèsí sọ pé lọ́wọ́ àbí jókòó sí. Tàbá délé a máa yanjú ẹ̀. Nǹkan tí Elizabeth tó rí nínú ọbẹ̀ tó fi wàrú sọ́wọ́ á ṣàlàyé. Tí èébú yẹn fi wá di oní kíkan. Pé Elizabeth máa jẹyún ẹ̀ níṣu. Wọ́n ní kábíyèsí wá ń sọ bẹ́ẹ̀. Tó tóun bá ṣèṣì dé káàfin kóun bá Elizabeth. Ó lóun á sọ fún kíkẹ́ ọ̀rọ̀ kan. Elizabeth kò ṣe ní bínú. Ṣé àwọn pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ti ń sọ pé wọ́n ní kábíyèsí ń sọ pé gbogbo olórí pátápátá ló máa lé lọ including kí ló ń jẹ́ Elizabeth. Bóyá grudges yẹn wà nù ẹ̀. Ọdún ẹni tó bá kọ́ níkà tó ń ṣe ìkà yẹn ti wà nù ẹ̀ láti ṣe tẹ́lẹ̀. Kò sí bó ṣe lè jẹ́, kò sí bó ṣe lè rí. Elizabeth òun náà ti gbà wẹ̀dì. Ó ti ń bá Naomi jà. Tó bó bá ṣe jẹ́ ṣá àjẹkẹ́ gbọ́. Táwọn kábíyèsí ní táwọn bá dé ààfin, àwọn àmọ́ bó ṣe fẹ́ sọ sí. For this is first time láti gbọ́ pé Elizabeth yájú sí Naomi tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tètè dé. Jẹ́ ká lọ sí conference, tètè lọ sí conference. Èkejì ẹ̀dẹ̀ ló dẹ̀ sọ fún yín pé kúkú máa bọ̀ wá join wa. Kí ló wà nínú ẹ̀ ṣòwò ẹ̀ẹ́dẹ̀jọ lọ. Ìkà ti wà nínú ẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ ṣe. Àgbélé gbọ́. Ẹ jẹ́ kí a máa wo nǹkan tí kábíyèsí tún fẹ́ sọ lẹ́yìn yìí. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi o. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Ẹ ṣé ẹ kú etí ìgbọ́. Ẹ bá mi share, ẹ bá mi like. Kẹ́dẹ̀ máa fi sókè sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o. Bye.